ìfẹ́ ní káwa mùsùlùmí ó lò ẹ̀yin ẹlẹ́sìn christianity ẹ̀yin traditionalist tẹ́ ẹ bá wá lámbà kiri ẹ̀sìn ó kálukú ni wọ́n máa tọwọ́ bọ̀ wàhálà tá ń fàbọ̀ tẹ́lẹ̀ ó tún pọ̀ sí ọ̀rọ̀ àwọn bandit ní bẹ́lẹ̀ yìí plan bó láṣẹ tákù bandit ọ̀rọ̀ lámbà là tún gbé kiri a tún divide ara wa mọ́ ẹ̀sìn tó dìgbà tá a bá kọjá problem bandit yìí bẹ́ẹ̀ bá gbọ́dọ̀ lámbà jáde káwọn wájọ tọwọ́ bọ̀ àmì ẹ̀yà afá onísọkúsọ ẹ wá dá sí àwọn afá mùsùlùmí nìkan ni wọ́n ní lámbà ní rárá kí sí afá mùsùlùmí nìkan o pásítọ̀ tó gbé fóònù etí ti ń sẹ hello my father hello my god ayégbélé lọ́ọ̀rọ̀ ní lámbà lélẹ̀ pásítọ̀ tó jáde tó lóun jẹun lọ́wọ́ ọ̀kan ní number 1 to 2 pásítọ̀ nàìjíríà ó lóun òun jẹun lọ́wọ́ tí ìdẹ́ wà nínú kọ́ ó ní olúwa dẹ̀ sọ̀kalẹ̀ wọ́n wá bóun ti ayọ́kọ́lé lọ́wọ́ pé lámbà lélẹ̀ bí lámbà ṣe ń bẹ nínú ọ̀rọ̀ islam tí àwọn àfáà jó náà tí ò sí lára ẹ̀ níbẹ̀ nẹ́sìn christianity bẹ́ẹ̀ náà ló wà ní nẹ́sìn traditionalist mo fi sọ wípé ìfẹ́ ni ẹjẹ́ àjọ lò ọ̀rọ̀ lámbà lélẹ̀ lámbà lọ́hùn eléyìí táwọn àfáà bá wí tó bá takò làákàyè ẹ kó sí wọn lọ́kọ́lọ́ lélẹ̀ àmọ́ àwọn mùjíza bẹ̀rù ó lè takò tẹ ènìyàn tó bá gbọ́ pé ànábì ọlọ́run ló ṣe tí wọ́n lè rí ẹ̀rí fún nínú Quran tí wọ́n lè rí fún nínú bíbélì wọn gbà pé bó ṣe rí nìyẹn tó bá takò làákàyè rẹ̀ sí wọn ni kò fi sílẹ̀ ẹ má jẹ́ ká dá ìjà ìsìn sílẹ̀ tó bá wá níbẹ̀ ẹ̀kọ́ tó ní wọ́n gbélé o ẹ̀sìn àtọ̀hún ìwà ni jẹ́ kí n bí ọlá àwọn ìbéèrè kan tó náà jọ lámbà nínú ẹ̀sìn traditionalist tó jọ lámbà ni mo gbé o nínú ẹ̀sìn traditionalist wọ́n á bì wọ́n náà léèrè wípé nígbà tẹ ní Ọ̀ṣun ẹníyàwó ẹnìkan ńlọbínú lọ́ba lulẹ̀ lọ́ba di odò ti bẹ́ẹ̀ tipẹ́tipẹ́ ó dà ẹgbẹ́ nìkan ṣubú lẹ́sìn kó ní odò káṣọ so ní lọ́ba ti takò tiẹ̀ náà ẹnìkan bínú lọ́ba dókúta wọ́n á sọ fún ẹ pé ẹgbẹ́ nìkan jáde kó lọ́ba dókúta kárí ẹnìkan bínú lọ́ba bínú wọlé ọjà wọlé léra sàgbó wọlé kóso wọlé sẹ́wọ́n bínú wọlé nílẹ̀ bá lánú ní lẹ́bà skul náà wọlé lọ wọ́n sọ fún ẹ báwọn náà ò bá gbọ́ ni mo fi sọ wípé kò sí ẹ̀sìn tí n tó jọ námbà ò sí lára ẹ̀ ìgbàgbọ́ ẹ̀ tàbí káwá sọ sí pé Odùduwà àtẹ̀wọ̀n látọ̀kẹ́ sánà Odùduwà ọfà jẹ́ni lọ látọ̀kẹ́ sánà nípò tí ó ó má kópa díẹ̀ lọ́wọ́ ó gbé òkùnkùn lọ́wọ́ látọ̀run ó wá da òkùnkùn yẹn sórí omi lọ́wọ́ gbé ilẹ̀ máa fẹ̀ ó wá ju àkùkọ yẹn síbẹ̀ àkùkọ yẹn ní wà fẹsẹ̀ tán ilẹ̀ yẹn gbogbo ilẹ̀ wà lórí ilẹ̀ ayé àkùkọ ní fẹsẹ̀ tán wọ́n sọ fún yẹn ní mọ́dá rẹ̀ dìgbà bá àlábà nìyẹn. àyàtò akin. mílíọ̀nù mẹ́rin mo dáṣà tó kọ́dí mẹ́tò sífàtò mọ̀ọ́sọ́ fífi ní kí dání. kí ni tí mo fẹ́ bẹ̀rẹ̀ ni pé ìfẹ́ ni ẹjẹ́ àjọ lò irọ́ bẹ táwọn afáàhùn lóòótọ́ irọ́ lámbà bàbá kan ìtọ́ epo tán nu mọ́tò rẹ̀ lọ́ba tọ́ sí táǹkì mọ́tò lẹ́kọ́ bá ń lọ fẹ́ bàbá làárọ̀ ni wọ́n pe ànábì ti kú sétí màálù bàbá làárọ̀ ni kìnìkan bàbá làárọ̀ ni àmì ètò bá ti jẹ́ pé táwọn ànábì ọlọ́run ni tí wúyẹ́ sí wọ́n jẹ́ kọ̀ǹfàmù ẹ̀ tó o bá bá wọn ájú wà tọwọ́ bẹ̀sẹ̀ jẹ náà ni mo fi ní ìfẹ́ ni ẹ jẹ́ kájọ lò ẹ̀sìn tí ò sọ àwọn tí wọ́n ní ẹ̀sìn kò sọ ọmọdé wẹ̀yìn ó sọ àwádé wẹ̀yìn lọ nítorí pàpàrà wájà lórí ọ̀rọ̀ ẹ̀sìn ìfẹ́ ló láyé ìfẹ́ ló lọ́rùn ìfẹ́ ló lọ́rùn Yorùbá ẹ jẹ́ ká ronú wò kálófẹ́. kálófẹ́ rí àbá kẹwàá làwọn bẹ̀bẹ̀ kí la bá fi fẹ́ ṣe tí ó dà kí la bá fi fẹ́ ṣe tí ó dà o kí la bá fi fẹ́ ṣe tí ó dà kí la bá fi fẹ́ ṣe tí ó dà. àmọ́ yàtọ̀ fún mọ̀nà jíza kàrámà ń bẹ àwọn afáàdọ́ lọ́wọ́ fún nìyẹn àwọn ẹni ọlọ́run ń bẹ nínú Quran ń bẹ fún àwọn ẹlẹ́sìn Christianity náà kódà ìgbàdúrà ń bẹ fáwọn oníṣẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan náà tí wọ́n bá máa ń gbàdúrà náà ní ìjọba ìwọ́jú sí ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìgbàdúrà ló ń kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ sí lẹ́yìn tó ń kálukú ń pè ní àwọn afá tí wọ́n ti fi ìgbàdúrà darapọ̀ láyé àmọ́ tó bá lóhùn sọ ayé ti di automatic truth proof ara ẹ̀ beyond every reasonable doubt ó láyé dà wọ́n lè ágìrì tàwọn afá àgbà lórí ní tí wọ́n ti fi gbàdúrà tí wọ́n fi ṣe àmọ́ kò sí ágìrì tí Kùránì bá àfáàm kò sí ágìrì ní tí bíbélì tí wọ́n náà bá àfáàm àdébà yá jù rẹ̀ ní tẹ̀sán tí yín náà bá àfáàm ní traditionalist àwa náà kàwọ́rọ́ àmọ́ òun èmi lè má nígbàgbọ́ sí ìyẹn ò túmọ̀ sí pé kí n fi ẹ̀sìn rẹ̀ sẹ̀sìn Kùránì ti sọ fún ẹ pé wàlá tẹ̀sùbù ìlà alladhina yad'una min dunillah ẹ má máa lọ bú Ọlọ́run àwọn tí wọn ò gba Allah gbọ́ ẹ má lọ bú Ọlọ́run àwọn tí ò gba Allah gbọ́ wọ́n yẹ sókun láà wọ́n padà wá máa yẹ̀yẹ́ Ọlọ́run Allah àti yín náà wọ́n tún wà ẹ̀ẹ́dẹ́fisùn wọ́n yẹ sókun láà wọ́n bọ̀ wá máa yẹ̀yẹ́ Ọlọ́run ti yín náà ní ti ìmúnilọ́ta àtàyìmọ̀kan Kùránì ti sọ bẹ́ẹ̀ nítorí àbíjọ́rí ti wàhálà alábàáyí rẹ̀ ìgbéraga bákan máa fà ní ẹnu nífẹ̀ẹ́ lè sọ pé Islam kò sí kankan tẹ́yẹ lè rí bẹ́ẹ̀ tí ó jẹ́ mistake kò sí mistake nínú Islam nínú tí wọ́n ká tó dẹ̀ gbàgbọ́ tó dẹ̀ gbọ́ yé ni lójú ọ̀tá yóò gbà jáde kódà bí òsín bẹ́ẹ̀ yóò fẹ́ mọ̀ ẹ̀ wà á yàn rí lọ akúlẹ̀ ayé kàlídà wàlẹ́ kí ẹ̀yìn sọ́tún tó ní masá àmìyà ẹni ọba fẹ́ràn nǹkan ní òní sọ pé mistake bẹ́ẹ̀ ẹni tó yẹ ti nǹkan mistake tí òsín bẹ́ẹ̀ yọ wá. wàlá tẹ̀sùbù lẹ́bí lẹ́yẹ tí ó rẹ̀ mí lù nílà yìí. kótó kẹrin kí ni tí mo fẹ́ sọ débẹ̀ ni pé ìfẹ́ ní káwa mùsùlùmí ó lò ẹ̀yin ẹlẹ́sìn Christianity ẹ̀yin traditionalist tẹ́ ẹ bá wá lámbà kiri ẹ̀sìn kálukú ni wọ́n máa tọwọ́ bọ̀ wàhálà tá ń fàbọ̀ tẹ́lẹ̀ ó tún pọ̀ sí ọ̀rọ̀ àwọn bandit ní bẹ́lẹ̀ yìí plan bó láṣẹ tákù bandit ọ̀rọ̀ lámbà là tún gbé kiri a tún divide ara wa mọ́ ẹ̀sìn tó dìgbà tá a bá kọjá problem bandit yìí bẹ́ẹ̀ bá gbọ́rọ̀ lámbà jáde káwọn wájọ tọwọ́ bọ̀ àyẹ̀yà fa onísọkúsọ mùnàfíkì azọ́nùmí túlétúlé ló tún wọ̀ ohun tó tún yé mọ́ kó fọwọ́ káká kó fọ̀sẹ̀ kó jù bá gbàdàgbà lédè ló ń bá ká. ẹ mọ̀ ẹ́ ti kí
àtọ́lù mi túlétúlé bí ṣe ń wò yín lótún yín. àní kàkà kó fọwọ́ kàkà kó fọsẹ̀ ó tún bá gbàgbàgbà yéyéyé ló ń bá ká. ẹnìkan bá mi sọ̀rọ̀ kan níjọ́ kan kì í ṣe mùsùlùmí ó wá gbé kùránì ó ka kùránì lórí fóònù ó ní sẹ́ńtà fi ń kírun ni kí ni túmọ̀ rẹ̀ èmi náà wáyọ̀ kan nù tẹ̀sí rẹ̀ mo ní sọ̀tún tó wí sọ̀tọ̀ bá mu nínú nǹkan tó gbé fún sọ̀tọ̀ bá mu nínú nǹkan tó gbé fún nítorí lágbára jùlọ tó jẹ́ pé wọ́n lọ gé ìwọ́n lọ já ọ wá sọ pé kíkiri ọ̀nà mú nǹkan wá fún ọ wá pọ̀ síbò ọlágbára ló ń gé ní òsọ̀rọ̀ ọlágbára ló ń já ní òjá pápọ̀ ìyẹn túmọ̀ sí pé ẹfún kálukú lẹ̀ lórí tiẹ̀ lámbà tẹ́ ń takú Islam yìí ẹ má jẹ́ kí irun tó ti wàhálà kó wàhálà tó ti wà nílẹ̀ ẹ jẹ́ kájọ́ lọ àsì tí mo ṣe ní last week mo ní ogun bandit ọlọ́run máa jẹ́ ó ṣẹlẹ̀ ni ẹ̀yin ìyá abẹ́ arábíyẹ́ bàgẹ̀bàgẹ̀ ibo ẹ wà ẹ̀yin oṣù ayé àjẹ́ ayé ẹ̀yin ìyá abíyẹ́ bàgẹ̀bàgẹ̀ ẹ̀yin tẹ́ dojú ogun ẹ wá jáde ẹ wá bá kojú àwọn ọmọ sìkáwù lọ́wọ́ àwọn pump action tí wọ́n gbé kiri lọ́pọ̀lọpọ̀ àwọn gbọ́ pé wọ́n ti ní ìtọ́jú ọmọ ballistic kọ́ lọ́wọ́ làwọn kọ́mọ́jì orí bẹ́ẹ̀ ẹ̀yin ìyá oṣù àtàjẹ́ tẹ́ ẹ bá ń bẹ lóòótọ́ ẹ wá bá fèsì wọn nígbà tí gẹrun pléènì ń gbé wọn lọ 40,000 feet above sea level àrùn oṣù àtàjẹ́ lókè sánmà àrìn lóru àrìn lọ́sàn àrìn inú ọyẹ́ àrìn inú ooru àrìn inú òjò gbogbo pléènì méjì tó jẹ́ pé òjò rọ̀ lọ́wọ́ ló gbéra adókè àrùn àwọn ìyá abẹ́yẹ bàgẹ̀bàgẹ̀ Yorùbá kílẹ̀ pípíà bẹ́ẹ̀ fẹ́ fi jagun ẹ̀jẹ̀ra instead tẹ́ fi lọ múra sí technology ó ká dúkú ká dùwó kiri tó o bá lè fọwọ́ kan yàn lára ló ń káwọ́ náà ẹni tó lè débi tó wà ogun ti bá débi pé robot ní jagun Chinese display nǹkan ogun wọn níbi oṣù mẹ́rin àbí márùn sẹ́yìn wọ́n so àwọn ajá tí wọ́n ti rọ tó jẹ́ pé robot ni ajá tí ń yìnbọn ajá tí ń fò wọ́n rọ àwọn robot ènìyàn tó jẹ́ pé yóò ní ọmọ lọ jagun wọ́n á kàn jù wọ́n sílẹ̀ níbi tí wọ́n ti fẹ́ jagun ni àti gbogbo ayé òde òní gan ti kó ológun ogun Sambisa táwa yíyá tán tí wọ́n wéṣẹ̀ àwọn sójà wa ìlú tó bá lajú láyé ojú kan náà ni wọ́n ti sẹ́ńtì mísáìlì síbi gbogbo ẹ̀fọ́ tiwa gbogbo ẹ̀ ó dé ewu wọ́n làwọn bandits wọ́n ti ní anti-aircraft wọ́n ti ní ìbọn tó lè já pléènì ó ní bí ó lè rìn dé Amẹ́ríkà ní pléènì tó lè lọ òkè sánmà tí ó lọ tó 72,000 feet above sea level èèyàn ò lè rí lórílẹ̀ kò sí ń tẹ̀lé fi wá yóò ju àkàrà rẹ̀ yóò dẹ̀ padà déédéé ibi tó dẹ̀ fẹ́ jù sí ní ojúsí ló jẹ́ fẹ́ púrúfù àwọn tí méje tó fi yẹ kí bàbá Tinubu kọ́ àláwò fọ́rìn àwọn ọmọ ológun ìlú tó lajú káwá dá sọ̀rọ̀ Nàìjíríà wá sí kí wọ́n fẹ́ ṣe bóyá ní Thursday àbí Saturday torí tá a bá sọ̀rọ̀ bá ṣe ń bá lọ yìí ọ̀kan nínú nǹkan mẹ́ta ó ti súnmọ́ kó ṣẹlẹ̀ báyìí àfi kí Tinubu tètè wékọ̀ nǹkan bẹ́ẹ̀ bí gómìnà sọ fún yẹn pé náà bá mi lùkọ̀ so ṣẹ́dẹ̀ bí ọba wù ọ́ fẹ́ pariwo ẹ̀ bẹ́ẹ̀ sì ń parí ọ̀kan mo ní fídíò mi ìlé nìkan bandits gangan fẹnu ara wọn sọ wọ́n ní kíjọba ó fi àwọn sínú budget káwọn ọlọ́pàá àmọ́ kidnap mọ́ táwọn bá ti wà nínú budget wàhálà tán fídíò yẹn mo ti ní campus ẹ̀ ni mo fi ṣe wá sí ní ìjẹrin àbíjẹta tí mo sọ yí pé ẹ fún wọn sínú budget tí kò mí wí wọ́n fẹ́ káwọn náà jọ NDDC Niger Delta Development Commission tí wọ́n dá odidi ministry ní tíjọba ń san tí wọ́n budget trillion fún wọn lọ́dọọdún àwọn ọmọdé ilẹ̀ Haúsá náà fẹ́ budget wẹ̀ ní wọ́n fi sọ bí ẹ fà wọ́n sínú budget káwọn lóòjó kò káwọn wọ́n ṣiṣẹ́ kankan káwọn lọ́wọ́ ìgbàwó èyí táwọn fẹ́ nù tó bá jẹ́ pé yẹn náà ni ó yanjú ẹ̀ ọlọ́run tó bàbá Tinubu. bí wá sí tí mo ṣe lọ níjẹta àbíjẹrin ni mo lórí sí mẹ́sẹ̀ mẹ́sẹ̀ táwọn èèyàn test àfa wa ti dojo ọgbọ́n díẹ̀ àbọ̀ díẹ̀ lèèyàn fi jayé lèèyàn fi sáyé àpọ́nlé ní síwájú lẹ́yìn àpọ́nlé ní tó kàbùkù èmi ti àpọ́nlé síwájú wàláhì ọbẹ̀ wẹ̀ nìkan fọlọ́ntọ́ dà ọlọ́mọ ní kí n ní àyà gan-an ni ká ní yóò lè sọdọ́dọ́ ọ̀rọ̀ fún bẹ̀tẹ̀ ni a bá ti jẹ nǹkan lára ẹ̀rí ẹnu ó ti wá láti fi gbogbo ẹnu sọ̀rọ̀ mo mọ ẹgbẹ̀rún nǹkan tí mo lè sọ tí mo gbé mi gbé láyé ẹgbàgbé ẹ ó ti dojo oníwájú táàjọ bẹ Nàìjíríà táàjọ bẹ láyé ẹni tó bá lè pààyàn ò lè jiyàn o ìyẹn ti kọjá bẹ̀tẹ̀ mo fọgbọ́n ṣe é ní títorí pé mo gbàgbọ́ pé bẹ́yàn bá lóun ó yọ ọkùnrin tí ń tó dá pé kí gbogbo ẹ̀ ó bàjẹ́ tán tó bá dọ̀gá tí nǹkan yẹn bá padà dá padà nítorí yẹn bàjẹ́ yẹn lè má rí tó ṣe òbókù kà nínú oòrùn nínú ìbòjì ọwọ́ awọ sínú oòrùn òdì ìkàtìtì méjì bẹ́ẹ̀ nìkan bá lè lo agbára pa tiẹ̀ jẹ́ ìwọ má wàá wà nǹkan tó fi ba tiẹ̀ jẹ́ kàjá yọ ọmọ ẹgbẹ́ nǹkan báyìí ṣẹlẹ̀ kó o dẹ̀ fa security ẹ̀ lọ́nà lọ́wọ́ pé kára yọ ọmọ wọ́ọ̀jì o because ariwo nínú irinṣẹ́ ìjà ló wà.